Africa Content TV. Lára Ìbàdàn lára àkàtò ìpè wọn. Lára bá ti yọ mọ́níyà fún ọ̀la Ìbàdàn. Ìfẹ́ wọn sí ọ̀sẹ̀ kò lè pé wọn rá. Ó ti di ìjọba tó. Lára bá ti lè yọ mọ́níyà fún ọ̀la Ìbàdàn. Kò pé bó sábà ìyẹn tó rà ó. Mọ́níyà ò ṣe yọ lára Ìbàdàn láti òwe rẹ̀ pàtó. Oh, how very important. I love you, ẹ̀sọ́ bó nílé ẹ̀sọ́ bá lè lò. Ẹ̀sọ́ bá lò. Ẹ̀sọ́ bó bá ẹ̀sọ́ bó jù. Ẹ̀sọ́ bó bá gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíṣà. Wọ́n ní àwùjẹ́ kúrò. Láàrin Ìbàdàn mo ní lẹ́wọ̀n àgbàgbà lẹ́nu ẹ̀rọ. Ṣòṣì níjà. Wọ́n ní àlá ilé làbákà làbíà. Tọ́lọ́rọ̀ àwọn òní máa mú ní làbákà làbíà. Ẹ̀yìn tí wọ́n níyà. Ṣẹ̀ṣì ní màmá làbákà làbíà. Ẹ̀ṣọ́ tún ẹ̀ṣọ́ òkúta. Ẹ̀ṣọ́ tún màmá yín. Ẹ̀ṣọ́ tún ìyá ní làbákà làbíà. Aisha, assalamu alaikum, jimu awo. Ibo, oni akola, ariya. Baba baka swabia, oida mala choke ho. Wana bisa, wana mwewa. Ole alo ni mi, grandpa le ni yamazo. Tadi wakiba kola ni, iyo. Mọ́níyà sọ̀rọ̀ níyà. Sọ̀rí èmi ò ní màmá wá. Mọ́níyà sọ̀rọ̀ níyà. Sọ̀rọ̀ bá ní ìyàwó ìtọ́jú màmá ẹ̀dá ẹ̀ka kúnlé lábàkà mi àlàbí ẹ̀ lọ́wọ́. Mọ́níyà náà la ìyá lọ́wọ́. Mọ́níyà náà la ìyá kúnlé lábàkà mi àlàbí ẹ̀ lọ́wọ́.
kà kú o lára Ìbàdàn làbáríkà kò lè pé mọ́. Sáà bá ti yọ mọ́níyà kú lára Ìbàdàn ìbára sí ọ̀sẹ̀ kò lè pé wọ́n á. Ó ti dín nìyẹn bàbá. Báwo bá ti lè yọ mọ́níyà kú lára Ìbàdàn kò pé mọ́ sábà ìyẹjọ́ ìwọ̀n o. Mọ́níyà ò ṣe yọ lára Ìbàdàn láti orílẹ̀ Ṣàngó. All are very important. I love you always and I love you. Ẹ̀sọ́ tó nílé ẹ̀sọ́ bá lè jò. Ẹ̀sọ́ bá àlù. Ẹ̀sọ́ tó bá ẹ̀sọ́ tó jò yìí. Ẹ̀sọ́ tó bá ẹ̀sọ́ government officials. Wọ́n ní àìṣe ọkùnrin. Láì Ìbàdàn mọ́lẹ́ làwọn àdàmì àlàbí ọ̀rọ̀. Ṣòṣì níyà. Wọ́n ní àìlá yóò làbákàyà làbí ara. Wọ́n ò ní máa bá ọkùnrin làbákàyà làbí mọ́ra. Ẹ̀yìn tí wọ́n níyà. Ṣẹ̀ṣì ní màmá ó làbákàyà làbí ọ̀rọ̀. Ẹ̀tọ́jú ẹ̀ ó sẹ̀ ọ̀gá. Ẹ̀tọ́jú màmá yìí. Ẹ̀tọ́jú ìyá ní ọlọ́wọ́ àkàlà bí ó bá tán gbà wọ́n sí ẹgbọ́lá. Ẹni tí wọ́n kàfọ́lá bá lè mú kí bọ́ àwọn.